aago méje ti lù. Ẹ kú ojúmọ́, gbòógì ìròyìn rèé láti ìkànnì Laskidi 90.1 FM. Samuel Ogunléke ni oníròyìn. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún ti àárọ̀ yìí. Àwọn dókítà lórílẹ̀‐èdè wa Nàìjíríà iná ni wọ́n sọ pé wọ́n ó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìní gbèdéke ní ọjọ́ Ìṣẹ́gun. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó ti fi ògùn rẹ̀ gbárí wípé àwọn ó ṣẹ́gun ìgbésùmọ̀mí àti àwọn báńdíìtì tí ó sì fi ìdánilójú rẹ̀ hàn wípé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni yóò wà ní àìléwu. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ Àtíkù Abubakar náà ló ti jẹ́jẹ́ wípé òun yóò káwọ́ ti ẹni yòówù tí ẹgbẹ́ òṣèlú ADC bá yàn gẹ́gẹ́ bí olùdíje sí ipò ààrẹ lẹ́yìn. Láti ilẹ̀ òkèèrè, a ó mú wá fún yín níbi ó ti jẹ́ pé orílẹ̀-èdè Cameroon náà ni wọ́n ti buwọ́ lu ìyànsípò igbákejì ààrẹ èyí ò fún ẹni ọdún 73 Paul Biya tí ó jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè ọ̀hún. Lẹ́ka eré ìdárayá, ikọ̀ Chelsea iná ni wọ́n fi gbọmọgbọmọ ọ̀yà tí wọ́n fi jẹ Port Vale pẹ̀lú àmì ayò 7-0 nínú ìdíje FA eléyìí tó mú kí Chelsea kí wọ́n bọ́ sí ìpele tó súnmọ́ àṣekágbá.